ìwúlò epo pupa láwùjọ ò kéré rárá léyìí tó jẹ́ wípé gbogbo àgbáyé ló nílò rẹ̀ fún ojúṣe ọ̀tọ̀ọ̀tọ̀. Epo pupa jẹ́ ọ̀kan pàtàkì lára ohun èlò pàtàkì tí Elédùà fi jíǹkí ẹ̀dá tó ń di mímú jáde lára igi ọ̀pẹ. Epo pupa ń pèsè èròjà kòṣeémọ̀ní lágọ̀ọ́ ara bí èròjà fitamin A àti fitamin E. Bákan náà lèpo pupa wúlò fún ìwàláyé ọkàn ẹ̀dá. Epo pupa ọ̀sà ìwúlò fún oúnjẹ wa. Ọ̀gọ̀rọ̀ iléeṣẹ́ ló ń lò ó fún èròjà ìpèsè ohun tí wọ́n fi ń gbé oríṣiríṣi ohun iléeṣẹ́ wọn jáde. Epo pupa jẹ́ ọrọ̀ ajé kan gbòógì fún ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè lágbàáyé, pàápàá jùlọ orílẹ̀-èdè Malaysia àti orílẹ̀-èdè Indonesia. Ìkànnì Káríayé rédíò TV ṣàbẹ̀wò sẹ́ẹ̀bù ìfọpo pupa Àgbájé tó wà ní agbègbè Awẹ̀rẹ́ nílùú Ìkirè nípínlẹ̀ Ọ̀ṣun láti mọ bí wọ́n ṣe ń ṣe epo pupa eléyìí tó di gbajúgbajà kárí àgbáyé. Ẹ̀bù láwà yìí gbogbo bí ọgọ́lọ́rọ̀ dédé wà lágbádùn ẹ mọ̀. Èmi náà fẹ́ sá ẹ̀yìn ẹ̀yìn ti sá yìí ṣé èèyàn lè pè ní iṣẹ́ gangan téèyàn ó ti mọ rówó mẹ́ tó ní iṣẹ́ tẹ̀ ń ṣe. Èèyàn lè pè lórí odidi iṣẹ́ téèyàn owó mọ́bẹ̀ lọ lélẹ́ẹ̀dẹ́. Ó ní iṣẹ́ yín gangan tí ẹ̀ ń ṣe. Òun gangan ní iṣẹ́ tí mo dé sí. Ó dẹ̀ jẹ́ iṣẹ́ tó pé. Ó pé. Ẹ jẹ́ ń sí ẹ̀yìn. Ẹ̀yìn mọ́ ó sí dáadáa o. Wọ́n gbọ́dọ̀ sí ni. Ó ń sí dáadáa o. Ẹ̀yìn ń sí dáadáa o. Ó sì lọ́jà tá a bá fowó sí lọ fi pa. Ó sí o. Ẹ̀yin gan mọ owó ẹ̀ mẹ́nu ẹ̀. Ó ń ẹ sí. mọ bó ṣe ń lọ. Ó ń sí dáadáa. Ẹ ṣé o, ẹ kú iṣẹ́. Orúkọ yín? Orúkọ mi ni Mrs. Àjàó Abíọ́dún. Mrs. Àjàó Abíọ́dún. Bẹ́ẹ̀. Ṣé iṣẹ́ ẹni tí ó bá kàwé nìkan ló lè wẹ́ẹ̀bù ni? Àpèsè tí ọ̀gbà kàwé nìkan, ẹni tí ó kàwé gan ṣiṣẹ́, ẹni tí ó ń kàwé gan ó ń ṣe nísìnyí. Gbogbo èèyàn ló lè wẹ́ẹ̀bù. Gbogbo èèyàn ló lè wá. Anybody you can come. Anybody You can come. ẹ tẹ́ ìfowópamọ́ sọ. Anybody you can come. Anybody You can come. You can come. Anybody You can come. Ẹ ṣé. Ṣé o? Ẹ kúrò lẹ́sà. Ìyàbọ̀ kan gbè wá o. Àṣẹ o. Orúkọ yín? Orúkọ mi ni Olórí Motúnráyọ̀. Ẹ ṣeun. Kí ni tẹ́ ń ṣe lọ́wọ́ báyìí? À ń ṣe ẹ̀yìn lọ́wọ́. Bẹ́ẹ̀ kí ni àwọn ìgbésẹ̀ tó lórí pé a ṣe ẹ̀yìn tẹ́yìn ó jìnnà bò ní ẹ ti ń ṣe? Bí a bá ti kọ́kọ́ lọ kọ́, a ṣì. Ìgbà tá a bá ṣì tán, a dà sí dòrò bẹ́ẹ̀ ṣé ń wo a kò ná mọ́. Sórí inú orí iná báyìí. À ń ṣe lọ́wọ́ báyìí ni. Tá a bá ti wá ṣe tán, a ẹ̀sẹ̀ wá kó lọ sẹ́nu ẹ̀rọ ọ̀lọ̀. Tẹ́rọ bá ti lọ, Ọlọ́run ti bá ní ṣe ẹ̀rọ ìgbàlódé ti dé tó ń bá ní yọpo lọ́tọ̀. Bẹ́ẹ̀ tẹ gbé orí iná yìí tẹ́ ẹ fi iná gidi sí lábẹ́ yìí yóò tó ṣẹ́jú mélòó pé ẹ̀yìn ìdòrò kan tó jiná. Tá a bá kó náà mọ́ dáadáa bí 30 ìṣẹ́jú yóò ti jiná. Bí 30 minutes yóò ti jiná. Tó bá wá jiná yẹn kí ni ìgbésẹ̀ tó kù? A wà lọ sí ẹ̀rọ ọ̀lọ̀. Ẹ̀rọ ọ̀lọ̀ nígbà bá lọ̀ tán kọ́. Lẹ́yìn ẹ̀rọ tó bá lọ̀ tán a ti ní ẹ̀rọ kan tí ń bá ní yọ epo ẹ̀ lọ́tọ̀. Ẹ ti ń yọ epo lọ́tọ̀ tẹ́ ń pẹ̀ sí ẹ̀. Tá à ń yọ epo ẹ̀. Tó bá ti wá bá ní yọ epo ẹ̀ tán a padà tún epo ẹ̀ ṣe lórí iná kó rí ibi ṣe dáadáa. Tá bá ti wá sepo lórí iná tán kọ́. Tá bá ti sepo lórí iná tán a fi ara ẹ̀ balẹ̀ dáadáa lẹ́yìn ẹ̀ láàtò wá rí ló tó dèrò náà kẹ́ẹ̀kì. Iṣẹ́ epo pupa ti ṣe yìí lẹ́bu tó pé. Ó pé o. Ṣé kìí ṣe pé ẹni tí ó bá lọ léèwé nìkan ẹni tí ò rọ́wọ́ orí nìkan ni ló ń ṣe? Àtàlákọ̀wé àtẹni tó kàwé àtẹni tí ò kàwé ló jọ ń ṣiṣẹ́ ẹ̀yìn epo ní ìsìn. Ẹ sọ pàtàkì kéèyàn tiẹ̀ mọ́ ti sẹ́lẹ̀bù kéèyàn máa wẹ́ epo kéèyàn máa rí epo pupa ẹ sọ fún wa. Pàtàkì iṣẹ́ epo ibi tó gbàdá ni pé ẹni tó ń ṣiṣẹ́ epo kò ní jẹ tí ò dáa. Bóyìn ṣe wà yìí ọrọ̀ ajé ta ní lórílẹ̀‐èdè Nàìjíríà ni. Kò ṣe pé mo kàwé òsì mẹ́ tó rọ̀nà tá a ti ń lu epo ó ti pọ̀ ju bá a ṣe fojú wò tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ. Fún díẹ̀ yìí ó ti jẹ́ kí ọrọ̀ ajé epo kó gbé sókè ó sì ti wú àwa gan tá à ń ṣiṣẹ́ rẹ̀ ó ti wú wa lórí láti yára sí láti. Kí ni àǹfẹ̀lẹ̀ ìṣèkí eléyìí tó fún? Àfi ń gbàǹjẹ yìí. Ẹ ti ń àfi ń lọ ẹyin. Ẹ ti ń lọ ẹyin ni. Tẹ́ bá àwọn tó gbé láti fún mi. Bí ààrẹ ń dá ti fún. Nǹkan láde fún òǹbí. Òun ló wà lọ́ọ̀kan yẹn. Epo ni ó máa jáde síbí. Ló máa bọ́ síbí. Bóò ní sẹ́ bóò ló ti rọrùn sí. Nígbà tó bá ti tẹ́kọ̀ọ́ bá ti jáde sínú bí kílẹ̀ ń pe bí. Ada rèé. Tẹ́kọ̀ọ́ bá ti jáde sínú ada. Ṣé àtúngbẹ́pọ̀ ìkànnì àbótí dídí jẹ báyìí? A gbé kaná àwọn àbomi díẹ̀ sí.
kí ni eléyìí tó wúlò fún báyìí. tí a fi ń dáná. kí ni ó dà. yóò dà yóò gbẹ. tó bá gbẹ kí ni ó dì. yóò dì á máa fi dáná báyìí. kí ni ó dì kí ni ó dì tó bá ti gbẹ tán. yóò di ògùnsọ. ògùnsọre. náà kan tó ń pè ní lágìdì. ògùnsọre. kí ló tó wá gbẹ báyìí pẹ̀lú bẹ́ẹ̀ ṣe mú lọ́wọ́ yìí. bá a ṣe mú lọ́nà àlàátò lẹ́nu ọ̀gbẹ́. yóò gbẹ tó bá ti wá di kó gbẹ báyìí ó ti di owó náà. nígbà bá kọyìn á sì nígbà tá a bá sè ni ó tó yọ èkùrọ́ nígbà tó gbẹ là tó lọ báyìí. nígbà wá lọ báyìí á wà rú sínú àrùn ní omi á wà náà tó gbé lọ sílé iṣẹ́ òróró tán rà lọ́wọ́ wa ni ó tó wá rà. orúkọ tèmi ni ọmọọba Majid Àgbájé. ọmọọba Majid Àgbájé ẹbúláwà yìí. bẹ́ẹ̀ni láwọrẹ èrè Ìkirè. nílùú Ìkirè. bẹ́ẹ̀ni nípínlẹ̀ Ọ̀ṣun. a fẹ́ kí ẹ ṣàlàyé fún wa gẹ́gẹ́ bí aláṣẹ àtolùdarí bí ìgbésẹ̀ ìlànà àtẹ̀lé lórí ìpele kọ̀ọ̀kan kí epo tó di pé epo ó jáde. ó yá bò ní àṣelérè epo pupa láti bẹ̀rẹ̀. ẹ ṣe olóòtú tó bá fẹ́ rọ̀ mí lọ́rọ̀ rẹ̀ kí n lè farabalẹ̀ ẹ jẹ́ kí n gba atọ́kùn yìí kí n lè ráyè. ẹgbẹ́ ẹnu dáadáa o. ẹ ṣe kí epo tó di ṣíṣe á bẹ̀rẹ̀ látòrí epo pupa kó tó di ṣíṣe kó tó bẹ̀rẹ̀ á bẹ̀rẹ̀ látòrí igi tẹ̀ ń wó lọ kan yìí wọ́n ń pè ní igi ọ̀pẹ. igi ọ̀pẹ. tá bá ti dédi igi ọ̀pẹ olùgùn yóò gun ọ̀pẹ dókè. akọ̀pẹ yóò kọ ọ̀pẹ wálẹ̀ tó di rẹ̀ rí bí ọkùnrin tó wà lọ́ọ̀kan ní tá ń pè ní odi ẹ̀yìn nù. tó bá ti mú tán tó bá ti kọ̀pẹ́ rẹ̀ èèyàn á rù wọn á kó wá sí báwò olùsáwò sáyìn. kí ni ń jẹ́ báwò? níbi tá ti máa ń jókòó lákẹ́ bú báyìí ibẹ̀ náà ti sá. níbi tán kó odi ẹ̀yìn wá. bẹ́ẹ̀ ni ibẹ̀ náà ń pè ń báwò ibẹ̀ náà ti sá báyìí. so tó bá ti sá tán àwọn èèyàn ó sì tí wọ́n bá ti sí àádá sínú dòrò gbèrú tó wà lọ́ọ̀kan dòrò nù wọ́n máa ṣe é bí n tó ń jiná lọ́ọ̀kan yìí tó máa ti wá ṣe tán so a máa gbé láti ibi tó ti ṣe yẹ a máa gbé wá sí ìdí ẹ̀rọ. ìdí ẹ̀rọ ń bí. ẹ bá mi close ẹ̀rọ yẹn kán lè rí náà rí wa lọ́ọ̀kan. ìdí ẹ̀rọ ẹ máa sọ̀rọ̀ lọ. ìdí ẹ̀rọ yìí ẹ̀rọ ọ̀kan yẹn o ló máa lọ ní ti gbàlódé sí ayé àtijọ́ tá a lò lọ. òní ó lọ. bẹ́ẹ̀ni. ẹ̀rọ ìwo ni ó kọ́kọ́ kó sí ẹ̀rọ ìwo là kọ́kọ́. ibẹ̀ náà là ń lọ yìí lóòtú. eléyìí lẹ̀rọ tá a kọ́kọ́ kó sí. níta ayé àtijọ́ tá a máa ń ṣe ní màrúmàgún òun lẹ̀rọ òdì tó wà nílẹ̀. ìyẹn ló máa ń ní. ẹ lò yìí mọ́. náà a máa ń lò fẹ́ni tó bá wù láti ṣògòsọ pé mo fẹ́ ṣògòsọ mo ní ìdògòsọ ẹni tó bá wù ló máa ń lò bọ̀ ayé òfin bẹ́ẹ̀ lò mọ́ torí pé tó bá dọ́jà ń sìn wá ní epo irun kínní kan àlefẹ́ so ìyẹn lọ pé ẹlòmíì sì fẹ́ ẹlòmíì ò ṣe ló mo dẹ̀ yìí bọ̀ ní mo dẹ̀ táyé ń sọ lọ́wọ́ rẹ̀ ìyẹn ni àwa ṣe ìròrí fún pé bá ti ń gbé pọ́nlẹ̀ Ìgbò tí Ìgbò bá wà nílẹ̀ Yorùbá. eléyìí náà tó fẹ́ jọ bí a ti kú o kí ni ìyàtọ̀ eléyìí àti. ẹ ṣe ìyàtọ̀ tẹ́lẹ̀ ni pé eléyìí ó máa lọ lásán ni. yóò lọ ni. látòrí iná yìí yóò lọ lásán. ibi ni ọkọ̀ dé. ibi ni ọkọ̀ dé. tó bá ti débi tá a ti fi ìhà yìí lọ ìhà yìí ṣe rí báyìí tá a bá ti fi lọ tán so a máa já. bó lẹ́tẹ̀ fi lọ. tá a bá ti ń dẹ̀yìn sí a máa kó wa sínú. tí ọba sí àmbẹ̀ nǹkan. kò ní ṣiṣẹ́ dáadáa. kò ní ṣiṣẹ́ dáadáa. bẹ́ẹ̀ni kò ní ṣiṣẹ́ dáadáa tá a bá ti torí pé tí ó bá sí àmẹ̀ epo ló mọ̀ sàn lọ́wọ́ yìí. so bọ̀ tí yá bá ti wà mẹ́ ìyá yẹ tá a bá ti wá fi lọ tán a máa já lẹ́nu ń bí a máa gbé lọ di separator. Èwo separator náà. ẹ já dé bẹ̀sẹ̀. separator dà. separator rí. ọmọ kọjá bẹ́ẹ̀. separator yẹ a máa dà sí orí kìíní báyìí orí rẹ̀ a máa sí ibi báyìí tá a bá ti síbí a máa dà sí ẹ gbé ìkúrò àti alágbé kúrò mẹyẹ ìyá máa jáde níbí pé ìkúrò máa jáde níbí tá a bá ti kó kúrò níbí tí a ti jáde yìí a máa kọ lọ sí di pressure. Èwo pressure. Pressure rí.
pírẹ́sà rèé bẹ́ẹ̀ni kí ni iṣẹ́ tiẹ̀ ó ní máa ń fún epo òní ó fún epo lásán ló máa ń fún epo lásán ni máa ń fún tiẹ̀ kò ní ṣe méjì ntọ́ kúrò ń bí n tó kúrò níbi ìhà tó kúrò ń bí ṣe pé ìhà àtẹ̀kọ́ la gbé kò níbi machine separate or ti separate ó ti ẹ̀ separate yẹ ó ti mẹ́kùrọ̀ sọ́tọ̀ èkó tó bá kúrò ń bí wọ́n ń kó lọ sórí straight ni ìhà máa jáde wá síbi so a kó lọ sí di pressure ló máa press láti jẹ́ kí bẹ́ẹ̀ni epo jáde epo direct ló máa jáde ṣé ẹ lómi rárá ni ẹ ṣe à ń lómi omi rẹ̀ ò pọ̀ ni so nígbà tí ó bá ṣe yàtọ̀ a máa tàn bọ́ ò omi máa jáde sínú táǹkì mi. ṣé torí epo tí ṣe náà ló jẹ́ kí epo náà ló jẹ́ kẹ́ ẹ níbọ̀ o. ẹ mọ̀ pé tí ìmọ̀ tó pé ìfẹ́ modernize nǹkan ó gbọ́dọ̀ yàtọ̀ sí àwọn ti bàbá wa ara modernize ni pé àfẹ́ omi adẹ́gún tí ó máa rùn tí eku òkú sí sálàǹgbó òkú sí àfẹ́ tó yẹ ká lọ gbẹ́ bọ́ ò direct bọ́ ò. so àti fẹ́ẹ̀sì àti gbé epo jáde kí ló tún kàn. a kà máa lọ ẹnu tap lẹ́nu bọ́ọ̀wù yẹn a kà máa gbé omi láti bẹ̀ omi 2 pocket a máa lọ dà sínú drum a máa gbé epo láti bí epo tó press a máa lọ dà sórí ẹ̀ a bá ti dà sórí ẹ̀ a máa ṣe débi pé kò ní lè jóná ó máa fresh so tó pé tá a fi sí ilé gẹ́ láàrin 2 years kò ní ní odò kò ní sùn. epo tó wà níbí ó ṣe é rà sọ́wọ́ bẹ́ẹ̀ni pé jẹ́ ń fi sí owó bẹ́ẹ̀ni àtàwọn fẹ́ẹ́ ṣe investment ọlọ́dọọdún bẹ́ẹ̀ni tá bá rà kò ní rùn bẹ́ẹ̀ni kò ní sùn bẹ́ẹ̀ni kò ní di pé àríta. kò ní di pé dúdú lọ́pọ̀ mẹ́ torí pé ẹ mọ̀ pé tí ò láfọ̀ tí ò ní kan so fáwọn ló ṣe fẹ́ dúdú kò lè dúdú. sẹ́kò nìkan ni téèyàn lè rí lẹ́bùn abájẹ́ ni. epo nìkan kọ́ èkùrọ́ wà mẹ́ náà àwọn èèyàn rè kùrọ́ tí máa fẹ́ rú kùrọ́ tó wá fẹ́ ra èkùrọ́ àwa rè kùrọ́ ẹni tó ní ìdí ògùsọ̀ àwa rà ẹni tó ní ìdí ẹ̀ẹ́sán àwa rà so ẹni tó wà lẹ́bùn agbájé àǹfààní tó wà lẹ́bùn agbájé pọ̀ ọlọ́jà náà gbọ́jà wa yóò tajà ẹni tó fẹ́ rajà náà ó lè wá rajà. àwọn èèyàn lè wá ara epo bẹ́ẹ̀ni lọ́pọ̀ yanturu. ẹnjọ́ sì lè wá tó fẹ́ ṣe business pẹ̀lú wa ẹ̀ ń gbé ọmọ onílù ọlọ́run ni wa nígbà tá a dárúkọ ara wa lẹ́ẹ̀kan ní ọmọ ọba ọmọ onílù tí ò ní bàlújẹ́ là wa so tó bá fẹ́ dòwò pọ̀ pẹ̀lú wa yóò pè náà máa tá a bá rí epo pamọ́ tó bá fi 1 million ṣòwò tọ́lọ́mù bá sọ pé kí nàìjíríà bí ṣe ń rí bó ṣe ń rí ní at the ending of the year and 3 months or 4 months of my share ó lè rí 1 million profit. So ó dà lè fi 1 million ṣòwò ń gbà mí kó rí 3 million. ó pé epo pé. ó pé o èyí torí sample rẹ ní irú láti yẹn ń sìn báyìí àfi bíi 20,000 25,000 náà ń ta kẹ́ẹ̀gì epo nínú ìfọ̀ báyìí nínú ìfọ̀ láwa yìí àkótẹ́yìn wà láwa yìí. ìfọ̀láwà yìí. bẹ́ẹ̀ni so nígbà tí ìdọ́dún yìí sìn báyìí epo tó tà ní tí wọ́n tà ní 20,000 25,000 tá a tà sí 66,000 ẹgbẹ́ tàṣírí yẹn. bẹ́ẹ̀ni. ẹ̀bọ̀n díṣẹ́ yìí náà nísìn báyìí ìfọwọ́dún nísìn tí àwọn èèyàn rà epo sì wà ní bóyá 40,000 or 42,000. nínú ọ̀fọ̀ báyìí. bẹ́ẹ̀ni. ìyẹn ń sọ pé epo yóò tún gbéra lọ́dún yìí. bẹ́ẹ̀ni owó ọlọ́ọ̀ni torí pé ìsọpẹ ẹnìkan ò lè ṣèdájọ́ ẹ̀ kì í ṣèjọba ọwọ́ ọlọ́ọ̀ni yìí wà torí èyí ṣèjọba ọwọ́ ọlọ́ọ̀ni yìí wà torí pé ẹ̀yìn yìí ò so tó bí ṣe máa ń so. lẹ́ẹ̀kan sí ẹ bá rẹpọ̀ yín kẹ́sì pé àwọn àjọ ìjọba àwọn iléeṣẹ́ ńláńlá tí wọn ò sí lórílẹ̀‐èdè yìí pé tán fẹ́ máa ṣe kátàkárà epo pupa kí wọ́n lè máa bọ̀ ní ẹ̀bù yìí. bẹ́ẹ̀ni mo lẹ́ẹ̀kan sí mo pe ọ̀dọ́ bí ẹgbẹ́ mi torí wọ́n ní iṣẹ́ àgbẹ̀ iṣẹ́ ilé wa ẹlòmíì lówó lọ́wọ́ gan tó pọ̀ tí ọmọ ẹjọ́ fi ṣe lórí iṣẹ́ àgbẹ̀ tí ìbá invest lórí iṣẹ́ àgbẹ̀ kò lè sort. pàápàá jùlọ epo yìí. pàápàá jùlọ iṣẹ́ tó bẹ̀rẹ̀ látòrí epo pé orúkọ tèmi lọ́wọ́ bá Majid Akpaji. ẹ ṣeun gan ni o àwọn òkúta bá pè yín nígbà míì ẹ tún jẹ wa Ìdòwú Akẹ́mi ni mò ń jẹ́ Ọ̀gọ̀lọ̀rọ̀ pírẹsẹńtà Káráyé rédíò TV a ní padà ẹ ṣeun gan ni o ẹ ṣe púpọ̀.